ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa wò wá ẹ káàbọ̀ sí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa pẹ̀lú Olúwabùkọ́lá Adélékè yín náà ni ẹ mọ̀ wípé ní táwa máa mú wá sí ojúwòran yín ní ìkànnì yìí ní àwọn tó jẹ́ ojúlówó ìtàn wa gẹ́gẹ́ àwọn eléyìí tó yẹ kí ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàtàkì lónìí ìlú Ilé-Ifè la wà láàfin kábíyèsí ọba Waàsin ti ìlú Ìlàrẹ ẹ wàá máa wò wípé ní Ilé-Ifè àtúnsọ̀rọ̀ Ìlàrẹ ẹ̀yin ẹ farabalẹ̀ o àwa wọlé tọ̀ kábíyèsí lọ ẹ wàá láǹfààní láti mọ̀ nípa ìtàn Ìlàrẹ àti kábíyèsí ọba Waàsin ti ìlú Ìlàrẹ ẹ máa bá wa kálọ. ẹ kú dédé àsìkò yìí kábíyèsí. pẹ̀lẹ́. a kú àsìkò yìí. wà ní. ṣé dáadáa la bá yín. àdúpẹ́. ẹ jọ fún àǹfààní àwọn èèyàn wa tí wọ́n wò wá nílé ẹ̀gbọ́n àdárúkọ yìí. orúkọ mi ni ọba Olasode Akínrọ́pò Waàsin ti ìlú Ìlàrẹ. ẹ ṣe púpọ̀ adé apẹ́ lórí. àmín. bàtà apẹ́ lẹ́sẹ̀. àmín. ìrùkẹ̀rẹ̀ ajẹ́ títí àjò tẹ̀lé. àmín. ẹ ṣe ọba ajẹ́ pípẹ́ kan ní kí sọ. àṣẹ. tí a bá wá ń sọ̀rọ̀ nípa Ìlàrẹ ìlú wo ni Ìlàrẹ. kí n tiẹ̀ tó lè máa sọ nǹkan kan rárá àkọ́kọ́ jọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú àkókò yìí tó mú wáyé tó sì jẹ́ kí gbogbo wa wà láàyè àti àlàáfíà lẹ́yìn yẹn máa wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájádé second ọba tó gbé adé lé mi lórí tó sọ mí di ọba àkọ́kọ́ ní ìlú Ìlàrẹ láì júbà méjèèjì yẹn mi ò tí ì lè sọ kankan ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí mo júbà wọn méjèèjì tán máa wá sọ bí ìlú Ìlàrẹ ṣe jẹ́. ìlú Ìlàrẹ jẹ́ ọ̀gbọ́n kan nínú ọ̀gbọ́n mẹ́fà tí Oòduà kó ìlú Ifẹ̀ lé lọ́wọ́ tí Ìlàrẹ jẹ́ ẹ̀kẹrin màá kà wọ́n. Ìrẹ́mọ Ọbalúfẹ̀ ló ṣe alákòóso bẹ̀. Mọ̀ọ̀rẹ̀ Èjìó ni alákòóso bẹ̀. Ọba Lọ́ràn ló ń ṣe alákòóso Olódé. èmi Waàsin tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ló ń ṣe alákòóso Ìlàrẹ. Ọba Láàyè ó ń ṣe alákòóso Ráyè. Akọgun ó ń ṣe alákòóso Kèrèwé. àwa mẹ́fà tá a wà lábẹ́ Ọọ̀ni gẹ́gẹ́ bí ọba aládé tí bàbá wa Adéyẹyè Ẹniìtàn tó gbádélé lórí tí a jẹ́ alákòóso ìlú Ilé-Ifẹ̀ nìyẹn. ẹ ṣe púpọ̀ ẹ sì pẹ́ ń bẹ̀. wọ́n túmọ̀ sí wípé ẹ̀yin ni ọba àkọ́kọ́ tó ládé ní ìlú. bẹ́ẹ̀ni. ẹ wá dákun fún àǹfààní àwọn tí wọ́n lè máa kẹ́kọ̀ọ́ nípa ìtàn tàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣe mọ̀ wípé ẹ̀yin àgbà náà lè máa ń sọ wípé òòṣà tá a bá ń ṣe tá a bá fojú ẹ̀rọ ọmọdé òòṣà òun ó gbẹni tó bá ṣe bí òwe. kí àwọn ọmọdé wá lè bá a mọ̀ tàn ìlú Ìlàrẹ yìí báwo ló ṣe ẹ ṣàlàyé fún wa nípa rẹ̀. ìlú Ìlàrẹ jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé pé òun ni ìkẹrin nínú ibùdó mẹ́fà tó wà nílùú Ilé-Ifẹ̀. àwọn ibùdó mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n jẹ́ ọmọ Oòduà lábẹ́ Odùduwà ni wọ́n jẹ́ ọmọ ẹ̀. àwọn náà ni Odùduwà sì kó àkóso fẹ̀lé lọ́wọ́ láti gbà wáṣẹ̀. lélẹ́yìí tí bàbá wa Ọọ̀ni Adéyẹyè Ẹniìtàn tó wà ń bẹ̀ ń sìn gbogbo Ọọ̀ni tó bá ti wà ń bẹ̀ kí bàbá pẹ́ kó gbẹ́ ni wọ́n máa ń jẹ́ alága fún gbogbo àwọn ọba yẹn ọba tó bá wà ní abẹ́ àkóso wọn tá a jẹ́ mẹ́fà yẹn. òun kálukú ló sì ní ohun tí ó ń ṣe gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀. tó bá jẹ́ pé ibi ìṣẹ̀dálẹ̀ la bá ń lọ màá máa sọ wípé àwọn nǹkan tó wà ní Ìlàrẹ ìlú Ìlàrẹ ni Odùduwà wà tó rọ̀ sí ibẹ̀ ni Odùduwà rọ̀ sí.
ibẹ̀ ni wọ́n ti rí orí olókun. Máa fún yín ní ID, máa fún yín ní káàdì mi tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tàbí bóyá kí n ṣe sọ pé gbogbo Nàìjíríà tó ń lo kíní ẹ̀ lógo ẹ̀ ìlú Ìlàrẹ náà ti rí. Ìlú Ìlàrẹ náà ni ọwá Ìlàrẹ wà tí ó jẹ́ òrìṣà tèmi tí mo ń jọ́sìn fún lọ́dọọdún. Ìlú Ìlàrẹ náà ni wọ́n sọ pé ibẹ̀ ni Èṣù Ìlàrẹ wà tí wọ́n fún ní ìpèsè tiẹ̀. So oníkálukú nínú àwọn gbọ̀ngàn mẹ́fà yìí ló ní nǹkan kan tí wọ́n ń tọ́jú gẹ́gẹ́ bí ẹ̀sìn dálẹ̀. ẹ wá dàgbọ́ jẹ́ kí n bèrè lórí ọwá Ìlàrẹ yẹn kí ni iṣẹ́ kí ló ń ṣàmì gangan kí ni àmì ẹ̀ kí ni iṣẹ́ rẹ̀. Ọwá Ìlàrẹ ó jẹ́ òòṣà àdáyébá tí gbogbo Ìlàrẹ ń bọ ní àsìkò tí Ọbàtálá tó ń ṣe alákòóso lákòókò ìgbà yẹn. Àwọn Ìlàrẹ wọ́n jọ máa ń ṣe, ṣùgbọ́n nígbà tí Odùduwà gba àkóso padà àwọn Ìlàrẹ yí ẹ̀yìn padà láti parapọ̀ mọ́ Odùduwà. Ṣùgbọ́n ọwá Ọbàtálá ẹni tó jẹ́ Ọbàtálá àwọn ló ti ń bá Ìlàrẹ bọ ìṣẹ̀dálẹ̀ yẹn. Bọ̀ tó bá tó àkókò tí wọ́n bá máa bọ́ lásìkò ìgbà náà nítorí pé àwọn bàbá wa ti pẹ̀yìn dà wọ́n ti wà ní abẹ́ àkóso Odùduwà wọ́n á wá lọ sóko. Wọn ò ní dúró de Ọbàtálá lásìkò tó bá ń bọ Odùduwà yẹn. Gbà táwọn Ọbàtálá bá wá ń bọ̀ tán bá ń bọ kíní ẹ̀ tán bá ń bọ̀ wọ́n wá máa bú àwọn Ìlàrẹ wípé ẹ̀yin Ìlàrẹ ṣe eré o, ẹ gbọ́ adá àwọn dáwọ́já òrìṣà ẹ sá lọ sóko o, abẹ́ kíní kan lẹ ti ń mú mi o, kíní kan lẹ ti ń ṣe kíní. Wọ́n á sáàbù wa nígbà yẹn lọ́hùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ìlàrẹ máa ń fún wọn ní ìpèsè iyán oúnjẹ á fún wọn. Mi ò mọ̀ tó bá yẹ pé ó ti wà lórí kíní mi bì máa fi hàn yín ọdún yẹn. So ó jẹ́ ọdún àbáláyé. Gbà tí mo sì dé ọdún tí mo jogún ni. Táwọn tán bá ń ṣe àwa náà máa bú wọn tán bá ti ń bú wa. Ará àdèta ẹ ṣe eré o, wọ́n bá ti ń bú wa pé olórí ńlá la fi ń jọba àwa náà ní olórí gígìdìgbò làwọn náà fi jọba. So àbúrò rẹ́rìn àṣẹ gbogbo ẹ̀ kálukú àtúká tún lọ́dún tó ń bọ̀. Eléyìí tó tún kù ń bẹ̀ ni ọwá títẹ̀ lásìkò idì. Lákòókò idì eléyìí tó kan èmi Waàsin ní ọwá Ìlàrẹ ní títẹ̀. Àwọn Olúyàrè ló wá, àwọn tó jẹ́ Olúyàrè tó wà ní àgbábí àkóso Olúyàrè àwọn ló wá máa ń bá wa tẹ ọwá yẹn. Ọwá yẹn bó ṣe wà àwa mẹ́ta náà máa ń tẹ̀ fún. Tó bá tẹ tèmi lénìí tó bá di ọ̀túnla tó bá dọ̀la wọ́n á tẹ ti Ọbalúfẹ̀ ní Ìrẹ́mọ́. Tó bá di ọjọ́ kẹta ẹ̀ wọ́n á lọ ti dẹ ti bàbá Ọọ̀ni. Gbogbo òjòyè àjò níwájú ẹ̀ ní ọwá yẹn àjò níwájú ẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Tán bá wá tẹ ọwá yẹn tán ọjọ́ ìná wa máa sí ìlú tí wọ́n ti tì torí gbogbo àkókò tán bá ń ṣe dì wọn ò gbọ́dọ̀ lùlù. Ọjọ́ yẹn ni bàbá máa sí ìlú á ṣàdúrà fún gbogbo ìlú. Tán tẹ́lẹ̀ agbédì agbé lọ. Ó jẹ́. Ó túmọ̀ sí pé ọjọ́ yẹn ni ọjọ́ àṣekágbá Èdì bẹ́ẹ̀ ni. Àmọ́ ọwọ́ títẹ̀ yìí ẹ dákun ṣé títẹ̀ bí ẹni tẹ fá ni àbí. Rárá o, ó ní àwọn nǹkan kan tá a máa ṣe fún àwọn tó ń pè lólúyàrè yẹn. Àwọn yẹn ni wọ́n ń pè ní ilérò. Wọ́n máa wá wọ́n á kó àwọn èèyàn wa wá. Ó ní nǹkan ìpèsè tá a máa sọ fún wọn
nǹkan pèsè tá a bá fún wọn yẹn àwọn ni wọ́n máa jẹ nǹkan pèsè yẹn. Eléyìí tó bá kàn wá ń bẹ̀ wọ́n máa fún wa jẹ. Wọ́n á pa obì fún wa láti wúre láti rí pé obì yàn. Lẹ́yìn yẹn wọ́n á wá onírú àwọn ò gbọ́dọ̀ lùlù abẹ̀bẹ̀ tàbí àtẹ́wọ́ ni wọ́n máa pa tá a sì gbọ́dọ̀ jó wájú wọn lẹ́ẹ̀mẹ́ta. Tó bá di ẹlẹ́ẹ̀kẹta wọ́n á parí ẹ̀. Onírú orin tí wọ́n máa ń kọ fún oníkálukú wa so adẹ̀ máa jó àṣẹ ìtumọ̀ wá títẹ̀ nìyẹn. Mo fẹ́ kí inú mi dùn bí ẹ ṣe ṣàlàyé torí ṣàmọ̀ wípé gẹ́gẹ́ bí èrò ọ̀dọ́ tàbí ẹni tí ò gbọ́ èdè tó bá ti gbọ́ títẹ̀ wọ́n á ti wò pé bóyá wọ́n tẹ yan rè wọ́n tẹ fá olójẹ́ kí ní kẹ́ ẹ ṣàlàyé ẹ̀. Bí mo ṣe ṣàlàyé yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ń rí. Ó ní nǹkan pèsè tí wọ́n máa gbà. Nígbà tí wọ́n bá gba nǹkan pèsè yẹn ó ní orin tí wọ́n máa ń kọ. Tí wọ́n bá ti ń kọrin yẹn olóyè torí yẹn bá kàn nínú wa ló máa dìde ló máa jó níwájú Ọọ̀ni. Ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ pé ọ̀dọ̀ mi náà tún máa ṣe wọ́n ti mú orin tèmi direct tí wọ́n máa kọ fún mi tí máa jó lẹ́ẹ̀mẹ́ta ọdọọdún ni. No, tí n bá ń jó ní ẹ̀yìn ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwọn èèyàn tó bá wá bẹ̀ wọ́n á dìde wọ́n á fò mí lórí. Owó tí wọ́n bá fi fò mí lórí yẹn àwọn ẹni tó wá ṣe kínní yẹn mo máa kó fún ló máa kó lọ. Ṣùgbọ́n àkọ́kọ́ àti ijó àkọ́kọ́ àti ijó ìkejì o. Èmi nìkan máa dá jó. Èmi ni ọba Olasode Akínrọ́pò Waàsin ìlú Ìlàrẹ quarters Ilé-Ifè.